ìtàkùn fẹ́ kí lókun kí nífẹ̀ẹ́ àṣetá máa fi de nǹkan mọ́lẹ̀ lókun ẹlòmíà máa lo chain o kódà àwọn alágbára ayé wọn a máa lo owó aláǹtakùn láti fi dènà mọ́ èèyàn níta fi de nǹkan mọ́lẹ̀ ẹ̀ là ń pè lókun ẹnìkan lọ bá nàbí wa Muhammad sálàsálà lálejò ànábì ní ntọ́ ọgùn wa ń kọ́ ó ní bẹ́ẹ̀ dàmú ti fọlọ́ ń sọ ànábì ní kọ́kọ́ lọ dè mọ́lẹ̀ sallallahu alaihi wasallam kọ́ wa fọlọ́ ń sọ àṣẹlẹ̀ ayé ò bá ti dàrú tó bá jẹ́ pé ọkọ ò bá fìyàwó rẹ̀ lẹ̀ àṣà àbá ti máa bújọba tó bá jẹ́ pé ìyàwó ò bá fi lé ọkọ lẹ̀ àárín tèmi dùn tó ń tilé mi tó ń tẹ bí mi àárín tilé tí ń dùn tó ń tilé yín tó ń tẹ bí yín kí la fẹ́ máa sọ̀rọ̀ ń gbàjọba fún nígbà ayé mi bá ti dáa mọ́kòkò tó mọ́kò kànga ẹni bá wúlò fún yẹn ni bí yóò bá wúlò fún yẹn bó kó sálángà yóò tó tilẹ̀ kọ́ máa ni àṣẹ tó yẹ ká mójútó ni pé ìfẹ́ wa ń bò láti dè mọ́lẹ̀ ọkùnrin bá ní tó dá ní o ilé máa dààmú lórí obìnrin ẹlòmíì yóò mú obìnrin lọ ìlú èbó yóò sanwó gbogbo fámìlì rẹ̀ yóò máa fún ọ lówó yóò máa ṣe dáadáa fún ọ yóò máa dúró tì hàn yóò máa ṣe wáṣà at the end of the day obìnrin yóò padà lé ọkọ kú lé ṣe àìmọye ọkùnrin tó ti torí obìnrin gba ojú bí lọ́wọ́ mọ̀lẹ́bí lọ́wọ́ ara lọ́wọ́ ojúlùmọ̀ kódà ọ̀rẹ́ gan wò dá síra wọn mọ́ obìnrin wádà àyà ti yá yéè ìtàkùn fẹ́ àti bàbá lọ rẹ̀ ẹran lọ́jà tá a bá dè mọ́lẹ̀ gbogbo tá a bá ní ó ṣe ní ọmọ sí bẹ́ẹ̀ bá fún oúnjẹ yóò jẹ kódà bójú bá ń pa kò ní kú ọmọ ẹ̀ bóòrùn bá mú kò ní kú ọmọ ẹ̀ torí pa àti dè mọ́lẹ̀ òkè ajẹ́gbóbìnrin tá a bá fẹ́ ó yẹ ká ronú bá sì dè wọ́n mọ́lẹ̀ tó jẹ́ pé níjọ́ tẹ́bi bá ń pa kò ní lè lọ níjọ́ tójò bá ń rọ̀ kò ní lè lọ níjọ́ tó bá rí jẹ yóò dúró níjọ́ tó bá rí jẹ kò ní lè sá lọ àṣà máa dì án mọ́lẹ̀ lójà máa lù sí wọn kí náà bá wá fi di obìnrin mọ́lẹ̀ o oògùn dàkà àṣàṣìàn ọjọ́ kan bọ̀ tẹ́wé ọmọ soko lójó bá dá gbàtọ́ bẹ̀ bímọ méjì mi mẹ́ta yóò bá rí náà yóò bá ń gbé ẹ̀dá kùn bó mo wà ẹ́ ọba ní ọ ti bímọ ibi ọwọ́ lọ́mọ ohun òun ní gbádùn àwọn ọmọ títí láéláé ajẹ́pọ̀ ògùn wúlò fọkùnrin nu àbí kí la fi ẹ̀fẹ́ pọkùnrin gan-an lágbọ́nrin tóbìnrin àwọn gan-an àbá máa pè lọ́jọ́ òkùnkùn torí mọ́tò lóbìnrin o ìwọ ọkùnrin tó lọ fẹ́ obìnrin ìwọ ni dírẹ́fà tàbí ká pè ọ́ ní dìónà tó lọ ra mọ́tò báyà sẹ́mi pé irú ọkọ̀ tó bá wù ní ó rà bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin irú obìnrin tó bá wù ọ́ lọ fẹ́ obìnrin ọjọ́ òkùnkùn kò mọ̀ pé bí òkùnkùn ló ń lọ ó tẹ̀lé ọ lẹ́yìn ẹlòmíràn fẹ́ńsà ẹlòmíràn kòrò kó ẹlòmíràn kóró pé tàǹbó ló tẹ́ ń lò ń bàdàn mikra ẹlòmíràn ìdàgbà rẹ̀ ká ló ra lóòótọ́ ọkùnrin míì máa ń bẹ tó ẹ pé mikra lówó rẹ̀ ká yóò bá lọ́mọ ọ̀nà fẹ́ńsà àwọn ọkọ̀ káwọn tó jẹ́ pé sáfíìsì wọn 500,000 ni tó tó ra mọ́tò mi subhanallah ọ̀sùn ronú sọ́kọ̀ tó fẹ́ ra ọwọ́ àròkọ̀ tán ọ̀ lè mójútó mọ́ àní dírẹ́bà mi wàláhì epo àmọ́ tán máa ń dì sẹ́ni tí epo tán máa ń dì ṣe ni ó ń fo oúnjẹ lẹ́nu lé ó ní situation nàìjíríà ni àti òsì nàìjíríà ń gọ́ làákùá mọ́tò ẹlòmíì á ti dọ̀tí adẹ́gbẹ́ ìyàwó rẹ̀ rọ̀ fún un lẹ́nu kò tọ́jú ẹ̀ ọ́ sáfíìsì ọkọ̀ ọ́ rọ̀pọ̀ sí ọ́ fi ọ́ìlì sí ọ́ géèjì rẹ̀ gbogbo ìgbà lọ́mọ tọ́jú rẹ̀ ọ́ rí pé mọ́tò náà sì mọ̀ sí dáadáa fún ọ lóòótọ́ ẹ́ńjìn burú o lè yọ wọ́n látẹ̀ní fọkín táìmù ṣùgbọ́n tó bá tọ́jú rẹ̀ ẹ́ńjìn náà ní ṣe ọ́rá ẹ̀dá obìnrin náà wọ́n wò pé ìlòkulò ní ń lòun lóòótọ́ ni mọ́tò lòun ṣùgbọ́n ìwàkuwà ní wà yóò mọ̀ forí ń gbági yóò mọ̀ forí ń gbọ́pẹ̀ kí ló náà lè ṣe tó fi lè di ọkùnrin mọ́lẹ̀ bàbá ìmáàmù lùkì náà lọ́nba sí dáadáa fún bàbá ní lọ́jọ́ kan obìnrin kan wà ó rí ọkùnrin tó dáa wọ́n sì fẹ́ra wọn ló wá ògbé kí ló ń lè ṣe o àfi kó dè mọ́lẹ̀ ló bá wá òkùnfẹ́ lọ ìtàkùnfẹ́ ló bá dè mọ́lẹ̀ kí ni ìtàkùnfẹ́ tó lò wọ́n pè ní kayamanta lẹ̀kẹ̀ tí ń rí báyìí bíi méjì mẹ́ta táwọn òbí máa ń so máa dì tó jẹ́ spiritual one kì í ṣe gbogbo lẹ̀kẹ̀ ní ọ̀dá o ṣùgbọ́n èyí tó jẹ́ spiritual one ló bá dè mọ́ dì ọkùnrin àfìgbà tó fi lé o ìyàwó tó kalẹ̀ fẹ́ sílé àfìgbà tó fi lé o ó wà lọ kó bá ọlọ́mọ mẹ́ta ń bá ọlọ́mọ mẹ́ta sanwó léèwé kódà ń bá sanwó lé ó sì fi lé tiẹ̀ lẹ̀ tó ti kọ́lé ó fọ ọmọ méjèèjì tó bí lẹ̀ àtìyàwó àmọ́ ó ti lu nǹkan lára obìnrin kò rí iná mọ́ ló fi jẹ́ pé gbogbo ẹ̀yin obìnrin tí ọkọ yín máa ń hùwà tí ò dáa tí bá ṣe tí ò dáa nílé ẹ má lérò pé lásán gbogbo ẹ̀ ó lè jẹ́ pé
ó ti fojú kòkòrò kú bára rẹ̀ tàbí kó jẹ́ pé àti ga tí ń bá káàkiri wọn ò fẹ́ kó débi gíga wọn wá lọ sokùn rẹ̀ mọ́bi tí ò dáa kòtò tí wọ́n gbẹ́lẹ̀ wọn lọ náwó síbẹ̀ àṣetí kòtò ìbànújẹ́ ìdààmú ẹ̀dá ọba tí kàn kò ní bọ́ ń bẹ̀ gbogbo etí tí ń gbọ́ mi ojú tí ń wò mí gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ wa ọlọ́dàkùn bá sọ́dẹ̀ rìn lóbìnrin bá di ọkọ mọ́lẹ̀ ó bímọ kíní ó bímọ kejì tó bímọ kẹta fún yóò wá bímọ ẹlẹ́ẹ̀kẹta wọn fẹ́ suppression ń rọ́ ọmọ bí dókítà wa ní gbogbo eléyìí tí wọ́n dé mọ́dì gan tẹ̀jú sú mi ṣáà lè já ó ní ẹ̀dá kan ẹ̀dá wọn já tó bá pẹ́ lójú ọkọ bá la ó ní ẹ̀dá kan bọ́ mọ́ ẹ̀ wọ́n ní hospital lẹ́wọ̀ ìyàwó mi fẹ́ bímọ ìyàwó mi yóò dé ló bá ní ìyàwó mi dáná ní eléyìí ṣe ìyàwó mi ọ̀rẹ́ ìyàwó mi ni wọ́n ẹ̀sẹ̀ wá padà lé gbogbo òfẹ́ tí ń bẹ ní gbèkùn bẹ́ẹ̀ ọlọ́dà kò bá tún wọn lẹ̀ lọ́kùnrin lóbìnrin ṣé n tẹ́ fi di ọkọ rẹ mọ́lẹ̀ nù bọ́ọ̀sì pé ìlànà rẹ ti gbì pé èmi náà máa di ọkọ mi mọ́lẹ̀ ni ìwọ bíra rẹ léèrè bọ́ọ̀sì gbọ́ mi tó ń wò mí kí ló fi di ìyàwó rẹ mọ́lẹ̀ kí ló fi di ọkọ rẹ mọ́lẹ̀ lóòótọ́ ó yẹ ká di obìnrin mọ́lẹ̀ lóòótọ́ ó yẹ ká di ọkùnrin mọ́lẹ̀ ká lè bá gbádùn ara wa torí pé gbogbo oúnjẹ tá a bá gbé lẹ̀ báyìí ẹni ewúrẹ́ a máa tó àfi kó di mọ́lẹ̀ bó lọ́ọ́ sọ wá di ọkọ rẹ mọ́lẹ̀ kó ń sọ oògùn lọ́ọ́ fi di ìyàwó rẹ mọ́lẹ̀ wàláhì bílẹ̀ làádín ọ̀ sì dè mọ́lẹ̀ àfẹ́lẹ́ ìtọ́lọ́mọ sọ pé dandan ni kó tú lógún ni ó tù ṣùgbọ́n lórí pé ká máa já nǹkan gbà ká máa hàn náà ká máa mú nǹkan gbàgbé ìtọ́ fìdí mọ́lẹ̀ ni tó bá di next episode a máa kà fún alágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa fún wa tẹ́ ń bá wa post ẹ̀ tẹ́ ń bá wa share rẹ̀ tẹ́ ń mú lò tí lè yín tó tẹ́ nílé yín tó àwa gbọ́ o Ọlọ́run ló rán mi sí mo sì jíṣẹ́ tèmi o iṣẹ́ tèmi náà ni pé kẹ́ máa share rẹ̀ sẹ́lómi tàbí kẹ́ lọ sí YouTube ALFA JEJE AGBA TV kẹ́ click subscribe kẹ́ gbogbo àwọn lecture wa tó wà mẹ́ ó lé 500 mẹ́mbẹ́ àmọ́ iye àdúrà ti mẹ́mbẹ́ tẹ́sí tádùá yóò fi gbà ìwọ náà fẹ́lẹ́ ìránṣẹ́ sẹ́lómi okùnfẹ́ episode 1 lélẹ̀ ALFA JEJE AGBA ló kọ́ mi o salamu alaykum.